الذي رفع نعم مطالبنا كذا دفع لا أنت إلهنا المرضي تفوق صفات من وصفا بقدرتي تجلى ما رأينا أنه شرفا بقدرته تجلى ما رأينا أنه شرفا. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. نعم. هجرت الخلق ترا في هواك. الصلاة على النبي الكريم. وأنتمت العيال لكي أراك. الصلاة على النبي الكريم. ولو قطعتني في الحب ربا لما سكن الفؤاد إلى سواك. gbogbo ló wà ń bí nígbà tí mo ń bọ̀ láti ilé mo wá fóònù SA security SA religion sí gómìnà wa àwọn náà ni wọ́n wọlé bọ̀ yìí ń gbòòsè pọ́nrọ́ ẹ̀sìn ní ń bá bọ̀ aṣojú gómìnà láàrin wa nù SA religion mo wá ní mo ẹ̀dùkú mo ní mo ń bọ̀ wá sí wáàsí nílọrin wọ́n làwọn wà ní meeting pẹ̀lú gómìnà ẹ̀dùkú àwọn wà ní meeting pẹ̀lú gómìnà àmọ́ táwọn bá ti kú o àwọn wà á bá mi níbi tí ẹ wà wọ́n sì tẹ̀lé àdéhùn náà. àjàrìtù ìkárìkà tó rán fi àwáká. kí ló dé tẹ́ yòó ń bọ̀ ànábì láàrin. wà á táwọn tó rìn ìyá àlàlíkẹ́ àràkà. ẹ̀yin obìnrin ẹ̀sìn yòó ń bọ̀ ànábì torí Ọlọ́run. wàlá ọkọ̀ tó sani fìlẹ̀ hàn bìrì bá. ẹ̀yin ọkùnrin náà yòó ń bọ̀ ànábì dáadáa. làmá sẹ́kẹ̀nà fọ́ọ̀dùn ilẹ̀ síwáká. mo kí Alhaji wa Hussein níjọ́ kan náà ní wákàtí kan náà lájọ gbàwé lọ́dọ̀ Alhaji àgbà níjọ́ kan ṣoṣo báyìí ní wákàtí kan lájọ jáde níṣẹ́jú kan lájọ kúnlẹ̀ gbàwé ẹ̀rí lẹ́ẹ̀kan náà àwọn wọn jà Hussein ó kọ bàbá tèmi nù bàbá mi ló jókòó. tajawaz an da'ifin qad ataka. Alhaji Hussein tí wọ́n ṣe nǹkan tóbi olówó orí mi ńlẹ̀ Amẹ́ríkà lọ́la alákànṣe àdúrà boríkọ́lọ́fọ̀ sọ dalẹ̀ nítorí yín. wajaa ilayka murtajiyan ridaka. kì í ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ́fọ̀ fún bóde kì í sáré bóde báyìí bí n bá sìn wọ pléènì tán èmi wọ̀lú bá. wẹ́ẹ́yẹ́kùyà muhaiminu kọ́dí àsọ́ká. ojú kókó tòní kọ́lẹ̀ ń jẹ yìí èyí tẹ́ ti ṣe kalẹ̀ ni. wọ́n láwọn ya sí john. ẹ já sọ yìí ó tú lára àwọn àfáà ẹ̀yin náà kéwù ẹ lágbára kẹ́rí àfáàfin àfáà gbogbo wọn. bó o lọ wí. tajawaz. bẹ́ẹ̀ ni ṣé òun pé ẹ mú wá ẹ pé àwa náà ké kílẹ̀ ké fún wa. ẹ jẹ́ káwá dà wọ́n ó dìjà tẹ̀yìn àtọ́lọ́ náà ní dìjà. àpò ìfì kọ́ni àtàkà. ẹ jẹ́ mọ̀ pé lọ́rin mú wa ẹ̀ sí àmì dáadáa. wàjà ìlà oríntàjì àrídọ́kà. ẹ ti dí kínní ẹ̀jẹ̀ ń gbọ́n tí ń sọ. wáyé yẹ́kùyà
muhaiminu qadi asaka. ẹ má jẹ́ kídìnì mi ó dààmú. wàlámù yasin jundi lima abude siwaka. mo yẹ sẹ́ gbọ́ nǹkan tí ń sọ látàárọ̀ náà. awadu nabi allahi tọ́ha muhammada. ẹ̀yin àfáà mi látàárọ̀ lẹ ti wá jòkó òjò pọ̀ lọ́nà mo tún wà ládùúgbò yìí tipẹ́ ìwọ́n ń yí ká ìwọ́n ń yí ká ojú àlejò bí ojú afọ́jú èmi ò mọ̀nà. rọjá ìyàyà màlíbáàsì sọ́ọ̀bàtú ahamadi. báwọn ará ọkọ yorùbá yóò mọ ànábì yìí mọ̀ lọ fàjẹ́jẹ́ mi. òfin wáyé dùnìyà ilé ìmọ̀kọ́sídì. mo kílẹ̀ wọ́n ọlọ́jí àgbà ọlọ́mọdé ó bàjẹ́. wàgáyàtú kọ́líbì mo kílẹ̀ sí àgbà. ìdádì muhammadi. mo wá kí ọ̀gá gbogbo àfáà ní Kwara State ìmáàmù wa Bashir Salah. adamallahu hayatahu. èèyàn bá lọ kéwú lọ́rùn ọ̀gá àti ẹnu. kó lọ kéwú lọ́rùn kìyàmà ọ̀gá àti ẹnu. bí o bá gbà bẹ́ẹ̀ yóò da rẹ̀ ní nǹkan ràn ní. wọ́n fi hàwìhì dùnìyà. gbogbo tí a lè sọ yẹn dín kí nǹkan láyé bàbá náà ti kírun sí yẹn la. ilayi makasudi. tí bọ́lọ́mọdé àfáà tó ló ń bá wọn jà ó fẹ́ gbẹ́rù ẹ̀ sí lónìí kó máa lọ́rùn. wàgáyàtú kọ́líbì fi widadi muhammadi. yóò ń bọ̀ níbi ó sì dùn mí. julusi ó dùn mí díẹ̀ o. kiyami awo manami bilailati. ẹnjìníà kan mi. aláhùbí tọ́ha kullu ali muhammadi. àwọn àfáà mi ni wọn yóò ń bọ̀ níbi lè jẹun sọ̀rọ̀. kalami wa sha'ani harakati thumma laqilaki. ẹsẹ̀ religion. sururi wa huzni fi ishtiyaqi muhammadi. gbogbo tí ń jí ọ̀rọ̀ ẹ̀sìn ní Kwara State ọ́fíìsì ẹni tí ó kọ́ gbà kọjá kó tó lọ́dọ̀ gọ́fúnà ni. dimayi wa jismi wọ́n bá wá sí wọn lọ́mọdé ni ẹni kó declare kọ́fì nílùú yín ni. qad tusalli ala alladhi lahu fi fuadi mustaqarru muhammadi. lápá bí ẹ̀ bá mi yòǹgbà nẹ́bi dáadáa. sama fawqa kulli sab'i tayyibiyatan nida. alájò ṣe kí lè máa wí. rabbahu bil aini ainu muhammadi wa qala lahu maulahu ahlan. ahlan wa marhaban bi abudi wa hibbi mustafa ya muhammad fala ghayru illa bi afdali mursali ẹ bá mi yòǹgbà nẹ́bi dáadáa. ولا باتن إلا بياسي محمد لدى الله هذا العبد مختار خلقه mọ́tò mo lé nọ́mbà. شهدنا وكلنا طاعة لمحمد ọkọ ìyàwó àti ìyàwó. على من عصى مختاره خاب مكسدا عصى ربنا ختم عدو محمد رأى فضله موسى alhaji wa Abdul Muttalib. وقال لربه ẹnà rókì rin o. هلا دمني يا ربي في حزب أحمد àwọn Fatima Abdulrazak. وقال له خذ ما أتيتك شاكرا alhaji fún sọ́ọ̀bì Salahuddin. إنك عندي ìwé náà ni. لست مثل محمد sáwọn ìyàwó náà àti Nàìjíríà. إنك عندي لست مثل محمد àbáyọ̀ ń bá ànábì gbọ́dọ̀ nǹkan yìí èmi ò ní fẹ́ lè sọ. وقال له خذ ما أتيتك شاكرا فإنك
لست مثل محمد فإنك عندي لست مثل محمد. alájọ Hussein mo gbogbo ẹ̀yin àfáà tó mú mi lè kó nìyí gbígbà àdúrà kí lẹ́yìn wá ń jẹ́ tí àdúrà nígbà méjèèjì náà ìtumọ̀ kan náà ni ẹ̀gbọ́n àti àbúrò ẹ̀gbọ́n ń jẹ́ gbígbà àdúrà àbúrò ń jẹ́ àdúrà nígbà ẹ sọ yàtọ̀ nínú méjèèjì àdúrà òkú lọ́rọ̀ yìí méjèèjì ọlọ́mọdé mi náà gbé pè. yàrá kìbáhùn. dẹ́kun ẹ jí ojú kókó ẹ jí gbogbo wọn tí ń wí. náhàwá madinati qasidan. ẹ fún mi ń ṣẹ́jú márùn-ún díẹ̀. baligi salati ala nabi muhammadi. likulli dinin khulqa wa khulqul islam al-haya. ẹ̀sìn kọ̀ọ̀kan lóníwà tí a fi mọ ẹni tí ń sìn ẹ má ti dé kinní kankan ọ̀ ń dààmú ọpọlọ mi ibi tó dúró sí i ọlọ́run má jẹ́ ọ tẹ̀lẹ̀ láyà. yàrá kìbáhùn. ẹ wá náà mi ẹ lọ wá lójú ìwà fi yẹn lẹ̀. náhàwá madinati qasidan. wí dáadáa. baligi salati ẹ má ti jókòó. ala nabi muhammadi. àwọn ọ̀rẹ́ ànábì ti lọ lé. wa kuli salama alayka ya alam al-huda. àwọn victory nu. fawa dalilu bẹ́ẹ̀ ni. likulli abudin murshidi. ya rakiban. ẹ bẹ́ẹ̀ ń wí. nawal madinati qasidan. ballig salati ala nabi muhammadi. ẹ̀yin ọkùnrin òyìnbó bá ànábì fa ẹ wá jókòó ní ìsìn mo fẹ́ kí wọ́n dá ẹ mọ̀ dáadáa ni. àwa ní kí ni ìwà islam wa khuluqul islam alhaya. ìtìjú là fi mọ mùsùlùmí ẹ dákun ọlọ́run ní bá ti ń jẹ́ ààrẹ ní sí àmì dáadáa. àmín. wa khuluqul islam alhaya. ìtìjú là fi mọ mùsùlùmí. wọ́n tún fẹ́ tírìtì níbí lónìí èé ṣe tọkùnrin ò mọ̀ nàyàwó ẹ̀. èmi ló lè mọ́bìnrin fasọyàmọ́kọ ẹ̀ la ìtìjú ni ò sí hádì ò sẹ́yìn. èmi ló lè mú èèyàn máa wọṣọ gidi tí ìyàwó rẹ̀ mọ̀ wà kísà ẹ lọ jòkó ẹ sì kéré díẹ̀ ilẹ̀ ń lè kọjá bá bó lọ wí. haya aka fahadhiru alayka wa innama Busairi tadullu ala fi'li karimi haya'u. àwọn tá a jọ parí lọ́dún kan náà nù lọ́dún àná. haya aka fahadhiru ẹ̀yin náà tún jòkó. alayka wa innama èmi ò tí ì lu àga ní ìṣẹ́jú. tadullu ala fi'li karimi haya'u. hajj wa Hussein wa khuluqul islam alhaya tí mo fẹ́ tírìtì lónìí nù. àṣẹ ilé tí wọ́n bá ti ń parí ìjà lójoojúmọ́ ṣe ń ránṣẹ́ sáré Èkó àtàrà Kaduna àwọn méjèèjì wọn ò ní ìtìjú ni ọkọ àtìyàwó ẹ kọjú sí ìtìjú ni ẹ lọ ní. ẹ má já wọn torí wọn ò pé tó yín kí wọ́n pè é gúnlẹ̀. hayaka fahafidhu. mo bọ́ lọ́n dá májẹ̀mọ́ kan ọlọ́run dákun jẹ́ rí musa dọ́jọ́ lálẹ́ mo lémi àti ìyàwó mi ọlọ́mọdé àjọ rojọ́ ń yà ni mo jẹ̀bi ni kí n dọ̀bálẹ̀ fún mo dá májẹ̀mú rẹ ni kó pè mí àtòbí ìjòkó pé wí tiẹ̀ kó wí tiẹ̀ bórí mi ṣe pé tó yìí kẹ́ni tó gọ̀ jù mí lọ kó máa gọ̀ mí kó máa pé ẹ̀yin náà sì lẹ́ ń ké fún wa náà tí inú ti ń bí ládùúgbò tẹ́lẹ̀ ẹ̀yin náà sì lẹ́ ń ṣe wáàsí fún wa àfa náà sì ní í fa ẹ máa gbọ́ ọ̀rọ̀ burúkú bó lọ. hayaka fahafidhu alayka wa innama. mo fọwọ́ mọ́ kí n
padà yí mọ́lẹ̀ ń yàrá. àbí. bóòlù olówó yẹ. tadullu ala fi'li karimi haya'u. kí ló dé tẹ̀ yóò ń bọ̀ níbi dáadáa jèrè. haya'aka fahafidhu. gbogbo ọkùnrin tó wà ń bí lónìí ẹni náà ó yẹ ká ti jú lọ́nà mẹ́rin ẹni kìlà kọ́kọ́ haya'un taqsir ó yẹ kéèyàn ò lè ní tìjú pé gbogbo èèyàn ń raṣọ fún ìyàwó mi ń rówó rà kó tó di pàǹdà àmú pé kò jẹ́ ọ́ súnmọ́ òun kí lọ rí ṣe fún haya'un taqsir ọkọ̀ sára níbi oríire tí olúkálùkù ń ṣe fún ìyàwó ẹ̀ tán kan kọ́bọ́ọ̀dù fún tiẹ̀ tán kan ra mọ́tò fún tiẹ̀ tán kan rí tiẹ̀ náà ní mẹ́kà kò bó kò ní wọ́n ríra wálé. eléyìí wá nìyẹn rẹ àwọn ọkùnrin ò dá mi lóhùn ẹ dá mi lóhùn dáadáa wọn tó gbóbìnrin jòkó bí àsìkí ò sí ìyàwó rẹ wá ló ńlá gidi ọdún wọn fún ní discount ẹ máa gbé yìí lọ ọjà yóò kúnlẹ̀ nísìnyí torí ibi tí wọn ti bí kí ni ẹ ń gùn. hayaka fahafidhu alayka wa innama. àwọn ọkùnrin ní kọ́kọ́ ń bá sọ̀rọ̀ ó yẹ kójú ó lè ti ọkùnrin tí ò láṣeyọrí lórí ìyàwó ẹ̀ wọ́n ń dáwọ́ olóbìnrin ìyàwó rẹ̀ ò rí dá wọ́n ń dá tọlọ́mọ oṣù kò rí dá ẹ̀ tẹ̀lé mi ọkàn wa ń gun mọ́lẹ̀ bíi kẹ̀kẹ́ kí lọ ṣe bí ọkọ gbogbo òkété àdúgbò yín yàrá ìyàwó rẹ̀ náà bímọ sí bọ́ọ̀mọ rẹ̀ ní sunkún bọ́ọ̀mọ òkété ní ànímọ̀ orí bẹ́ẹ̀dì tẹ̀ tí wọ́n mọ lórí bí ilé ẹ̀ mọ́ yìí hayau taksir ó yẹ kójú ó lè tìyàn pé ṣé mo rí ìyàwó mi tọ́jú ẹ̀dọ́kọ̀ ẹ̀ tẹ̀lé mi ní òfà ìwo mọ́ ṣé mo rí ìyàwó mi kẹ́ bí n bá rí kẹ́ jẹ́ wọn á jòkó jẹ́ lúlù kó tún kù káì kí ló dé hayaka fahafidhu èmi gbárù ẹ̀yìn wọn lápẹ́ tóbi ni àtijọ́ alayka wa innama. ibi tọ́rọ̀ ti ń wá lára kidney àti liver ni bẹ́ẹ̀ bá ṣe wá àti dọ́mọ 40 ọdún kò gbọdọ̀ sanra mọ́ tó bá sanra ó fẹ́ kú nù torí pé kándù bí ara wa bí kándù ní tá a bá tanná sí yóò máa yòrò bẹ́ẹ̀ bá ṣe ń dáná mọ́ kidney àti liver ni yóò máa kéré oògùn tí ó bọ́ lára kò sí tó fẹ́ jẹ lóòjọ́ tó lè dá padà. tadullu ala fi'li karimi haya'u. babaláji hussein sẹ́rẹ̀ tí ẹ jòkó ìjọ yìí wọ́n tóbi lọ́wọ́ mi èmi lọ́wọ́ àṣìlẹ́yìn ìjìmọ̀ ń lọ sùn ni léèyàn kó lómi ẹni mọ́ni ń lọ lọ́rin torí pé kíyàn sọ̀kẹ́ lórí mẹ́mbàrí kò ní ajá náà sí Allah yakulu ta'ala kìnnì kan èyí máa pa ewo ni ajá náà sì ń fún mi nísìmí díẹ̀díẹ̀ kò sẹ́yìn lórí mẹ́mbàrí ọ̀kẹ́ láàrin 45 minutes tó ọ̀gbọ̀dọ̀ dákẹ́ ìṣẹ́jú kan. hayaka fahafidhu alayka wa innama. hussein hayau taksir èyí gbọ́dọ̀ tijú pé tiẹ̀ tí wọ́n fẹ́ fún mi ló kọ́ ni pé òun ráàyè yanjú nítorí yẹ kí n ṣe fọ́kọ mi ráàyè ìfúnyàwó mi ráàyè yanjú ẹ̀ ọwọ́ a máa fi sùúrù tó bọ́ọ̀ bá ní láàrin agídí kó tún kàn àti ẹ̀gbẹ́ni olówó tí ń sagídí ìṣègbóni tí ń fún ìyàwó ẹ̀ jẹ kí ló lò sí ń fún. gbogbo nǹkan tí mèremère tóbìnrin fi sáyé lọ rí kó kalẹ̀ yìí àfi lúlù àfi kòbókò àfẹ̀pẹ̀ àfi kọ́ lè yípo àdúgbò kakọ́ ní wèrè tó dé wọ́n fẹ́ wọ́n máa nù wèrè gùn. tadullu ala fi'li karimi haya'u. alájà wa Hasanat Abdulgani Ambali ìyàwó fíìsì wa fún University of Ìlọrin ọlọ́run ní jẹ́ parẹ́. hayaka fahafidhu. ẹ béèrè ẹ̀kejì mọ́ ni. alayka wa innama. ẹ̀yin ìyàwó méjèèjì hayau taksir ó yẹ kóbìnrin náà ti ju pé kò rí nǹkan ṣe yọrí ẹni kíni tóbìnrin ò bá ti mọ nǹkan mẹ́ta ṣe kó máa dọ́ bojú ká ẹni kílẹ̀ àkọ́kọ́ kó mọ̀ mọ̀ náà dá bó potí yóò di kókó.
حياك فحفظه عليك وإنما àṣepọ̀ tí ẹ̀pọ̀ tí àṣepọ̀ ọrọ̀ àmàlà gbogbo ìlú bá ń tú dà sínú abọ́ ó yẹ kò yẹ kó lè rẹ́nu sọ̀rọ̀ tí ló fi súnjọ́ náà pé èé ṣe mo tọ́jú ọkọ mi tì wọn ò dá mi ló mọ́ sẹ̀mó wá di ẹ̀kọ́ mọ́ ọ lọ́wọ́ lọ́kọ̀ rẹ wá ń gbọ́n mu ó yẹ kó sun ẹkún pé ojú ń tì mí hayatu jìnnà ọ̀sẹ̀ ni irú tìjú tí ádámù ṣe tí ò sí rí òkè fógójì ọdún. Allah. obìnrin tí ò bá máa ná dá ó yẹ kó máa dorí kodò rìn ni kí ni ń yá lórí tó fọ́sọ mọ́ra aṣọ rẹ ló dáa inú ilé rẹ ò dáa àfọkí òsì bàtínlé gogoro ìyá bó bá ṣe bí àdàbí ọbẹ̀ oògùn gbogbo ọ̀nà fún màá bó tí ó fi dẹ́kun òkèlè kan omi kan òkèlè kan omi kan. hayaka fahafiliwo alayka wa innama wọn ò yóò mọ ẹbí dáadáa. tadullu ala fi'li karimi haya'u. ẹ tẹ̀lé mi jèrè. ayakumullah. ẹ̀yin méjèèjì tẹ ẹ̀yin ìyàwó ẹni náà kátó lè rí fàárí sí ẹ gbọ́dọ̀ rí ọkọ yín bọ́. gbogbo obìnrin tọkọ rẹ̀ bá máa ra ń jẹ níta jù ẹ gbọ́ kò ráyé wá. Allahu akbar. ló ṣebẹ̀lẹ̀ ń fa ọbẹ̀ gbogbo tó mọ̀ já sí ńlá pẹ̀lú ẹran tó yí kò mẹ́rán bọ̀. ẹ̀dọ́kẹ́jì obìnrin gbọ́n tí ń wí èmi ní fàárí obìnrin tí ò mọ náà dà ṣé ẹ ti jòkó àlájà bó lọ wí. hayaka fahafilihu alayka wa innama ẹ̀yin ọkùnrin ẹ̀sìn yòó ń bọ̀ nẹ́bí tadullu ala ọdún sẹ́yìn. fi'li karimi haya'u. ẹni kí lẹ lẹ́ẹ̀kejì. ẹ̀kejì. ẹ tẹ̀lé mi dáadáa ẹ tóbi inú tó yẹ kẹ́ máa tijú tẹ̀ bá ní bed manner obìnrin tí ò mú oorun sùn tọkọ rẹ̀ fẹ́ súnmọ́ tó lọ fi àbólíkì rárá bóòlù àṣẹ súnmọ́ tá a rọ́ máa taluwa rẹ̀. hayaka fahafilihu alayka wa innama ẹnjìníà tadullu ala fi'li karimi haya'u. ẹ dákun ẹ̀yin obìnrin ẹ jókòó alájà jókòó torí ọlọ́run ní dáhìn láàmú. hayaka fahafilihu. lára tí màá mú kéèyàn ó máa yé wá pé mo rí ayé wájú Hussein ó ní kóbìnrin ó máa yàn gbámú dáadáa. Allah. kó tẹ ọ ní kókósẹ̀ kó oorun sì máa kùn ọ kó tẹ ọ bàrà àdí kó mọ iye ọkọ kó màsáàjì ẹ èwo lóbi tó oorun kan tó lọ wọ suẹ́tà láì sínú òtútù tí wọ́n ń dẹ́rù bọ̀ bí dẹ́rù kókó látago mẹ́sàn-án alẹ́ tọkọ rẹ̀ bá ti lálejò mọ́ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ ni ẹ máa wọ̀ kẹ́ máa kúrìrì. hayaka fahafilihu ẹ̀yin bá wí o. alayka wa innama gbogbo wàhálà tí ṣe ti ń lágùn yìí tí n bá drive wọlé báyìí nísìnyí èmi ò wàhálà mọ́ àwọn tọ́lọ̀ ń kóòtù mi ètí ó hẹsẹ̀ ètí ó hẹbàdí kò sí wàhálà mọ́. tadullu ala fi'li karimi haya'u. ẹ yóò bá dùn tadullu ala fi'li karimi haya'u. ẹ béèrè ẹ̀kẹta tóbìnrin ò bá ti ní kó máa dojúkodò kò ráyé wá gbogbo obìnrin tẹ́ kàn so gédé gbòòrò yìí oge inú yàrá ló yẹ kẹ́ ṣe jù tani ń wò yín níta tẹ́ kàn bọ́ kọlọ́kọ láyé jẹ́ tẹ́jẹ́ lomi ò sí ọkọ̀ wá kókó nù òkun tẹ́jẹ́ lomi ò kó nù ọ̀sà pẹ̀lú ìmúra wèrè afẹ́jù ta ògùn nù yàrá. hayaka fahafilihu alayka wa innama tadullu ala fi'li karimi haya'u. àwọn obìnrin ò tẹ̀lé mi wá sí yakọ̀ ọ̀hún ájú sẹ́yìn ní lọ́rin mọ̀wé mi ṣe wá sí lọ́rin. tadullu. ní àkọ́kọ́ mẹ́ o ní kí ẹ mọ bí ẹ ṣe tọ́jú ọkọ. ìkànnì ìyàwó ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. lóorun bá kàn ànábì bá sùn lọ àṣùbà fẹ́ kọjá lọ kalẹ̀kùn mọ́ lórí àyàwó yòókù wá ní èéṣe ó ní tí mo ń ṣe fún mi ẹ̀ lè ṣe é bá a bá dáná àpapọ̀ yóò tún dáná dá fún mi ní yàrá èèyàn máa tọ́jú ọkọ ni ọwọ́ ọlọ́kọ rẹ̀ ń mí lórí rẹ̀ ó fẹ́ kú kí lórí ìjẹ tó dáa ọ̀ sọ̀pọ̀ ọ̀sán gẹ́gẹ́ báwọn iṣẹ́ ni
àwọn ọkùnrin àwọn obìnrin máa ń sọ kú sọ ẹ ṣe wọlé àkúnlẹ̀ ìyá rẹ ọkùnrin ló kọ́kọ́ kúnlẹ̀ kó tó kùn mí bàbá kúnlẹ̀ omi ò lè lóyún ọkùnrin ló kọ́ kúnlẹ̀ fóbìnrin ìkúnlẹ̀ tọkùnrin ló ṣáájú tóbìnrin. hayaka. jọ gbọ́ tí ń sọ yìí ìkúnlẹ̀ tóbìnrin nìkan ni ìkúnlẹ̀ odó ni ìkúnlẹ̀ tóbìnrin ni bí kòkó bá ń ṣe sùn ara yìí ò ní gbọ́ tó bá débi odó ni ẹ máa pa ìwo ni. ìkúnlẹ̀ ọkùnrin ló ṣáájú tóbìnrin gbogbo ọkùnrin tí ò bá kúnlẹ̀ ìyàwó rẹ̀ lè lóyún ẹ wá pé ẹ wọ ọlá kúnlẹ̀ ìyá rẹ̀ tọkùnrin kọ́kẹ́ tó lóyún gbogbo omi téèyàn fi súnmọ́ bí kò fi bímọ ààyè téèyàn lè kú ni apá àyà ẹsẹ̀ kókósẹ̀ gbogbo ara rẹ̀ ọmọ lò. hayaka fahafizihu. wọ́n ní sẹ́rí àfin téèyàn ò bá lálàáfíà kó mọ̀ súnmọ́ bí fílẹ̀ jí ó máa lọ torí kọ́ ọkàn kú ni má tiẹ̀ wúlẹ̀ fẹ́ yàwó ni. wọn ò sì yóò ń bá níbi dáadáa mọ́. sallallahu alayhi wa sallam. àyè àwọn àfáàní tí ń sọ̀rọ̀ yìí ẹ̀yin obìnrin ò sì dá mi lóye ní náà bọ́kọ̀ rẹ̀ ò bá ra mọ́tò fún ọ ẹ̀yin ìyàwó yẹn kọjú síbi bí ò bá ra lẹ̀ fún ọ ṣèbó fẹ́ ọ engage yẹ gbogbo ẹwọ obìnrin tí ò bá rẹni fẹ́ wà useless yìí àṣepẹ́ sáfíìsì rẹ̀ ò lè sanwó rẹ̀ tán. mo wálé lẹ́ẹ̀kejì ẹ jẹ́ ń bọ́ obìnrin sọ̀rọ̀ tó yẹ kí wọ́n fi mọ́ ẹ tijú obìnrin tí ò bá ti mọ orún sùn kò ráyé wá tọkọ rẹ sùn tí ọtún ò tí pèrún tí ń pèlè dání pèrún kí n jáde torí Ọlọ́run mo sì bá mo sùn tì. ẹ béèrè ẹ̀kẹta obìnrin tó yẹ kó dorí kodò òun lóbìnrin tí ò mara mú láti kékeré tó ti darúgbó tó wá ń pè ọmọdé ni ó kàn ṣàgbàyà rẹ ni. Hajj Hussein lára tí mo mú ká mọ̀ pa aráyé wá oníkọ́ lálejò kíyàwó ló lè pa géèrè ọ̀wá ń bẹ ìyàwó rẹ̀ ọlọ́túnrún di alálejò sìmọ́fẹ̀tì aṣọ nù kínní lójú àlejò dákan ọ̀rọ̀ rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ ọlọ́mọdé ń wáyé mi mọ́ ọ̀kan tí mo wáyé ti dáa torí ẹni tí mo fẹ́ ó sọ̀rọ̀ ń jọ dáadáa. hayaka fahafizihu alayka wa innama. ẹ ń wájú Hussein tí ó sọ̀rọ̀ tọpọlọ wọn ń vibrate báyìí ìyàwó ilé wọn kò dójú tì yẹn ni lára tí mo sún yẹn ni kóbìnrin ó ya àpà kọ́ra aṣọ fún mi kó mọ ẹ̀yà mẹ́nu géètì kó nù dí fún mi kó fi há bẹ́ẹ̀dì àtútọ́ sára gànná ó wá lóorun kàn ọ́ máa sẹ́mi kó tó súnmọ́. tadullu ala fi'li karimi haya'u tadullu ala fi'li karimi haya'u. gbogbo obìnrin tí mítìn bá kan lé ọkọ rẹ̀ táwọn ọ̀rẹ́ ọkọ bá lè jẹ nílé wọn kò ráyé wá. Allah. ó wá tún kù mí. haya'u sharafin wà izza. ẹ kọjú síbẹ̀ rẹ kù mo fẹ́ kọ́ obìnrin ó jòkó obìnrin tó náà rò ń kó jòkó torí Ọlọ́run. sára jánu. àwọn tún ní. àwọn kan ẹlòmíì ni oúnjẹ dágbé lọ fà ní í ṣe wàhálà lórí ẹ̀ bá ń fa. mo fẹ́ kébi ó pa á kú náà ni mo fẹ́ kẹ́ jòkó ẹ̀yin obìnrin ẹni kí ló tún kù ọkọ ìyàwó dè ń bá sọ̀rọ̀ haya'u sharaf wà izza. ó yẹ kọkùnrin ó lè ní ìtìjú iyì pé èmi tí ń pè ní lágbájá ládùúgbò kí n máa léyàwó mi ká gbogbo tó bá ṣe haya'u karam èyí gbọ́dọ̀ wọṣọ tìjú àpọ́nlé pé èmi tí ń pè ní lágbájá ládùúgbò kó wá pé aláàjì ẹ fi aláàjà alẹ ṣé wọn sọ ni àbí dókítà ẹ fi mọ́ mi ilẹ̀ èmi tó lọ́n ti pọ́nlé lára tí mú kéèyàn ó tẹni kéèyàn mọ́ bómi ìjà torí ń jọ́ tí o bá rojọ́ kò ní sàánú rẹ̀ yóò gbé láti wà tó wà lọ́mọge ni alẹ́ jí ń sọ dáadáa kó tán lónìí o yóò máa sí níjọ́ tó yá ọ lọ́wọ́ skul níjọ́ tó yá ọ lọ́wọ́ ọ̀kadà obìnrin gbàgbé ọ̀rọ̀ yóò sọ pátápátá yẹ tẹ̀mí ló fẹ́ bọ́. hayaka fahafizihu alayka wa innama. bẹ́ẹ̀ bá yóò mọ níbi nílé sọ̀rọ̀ kúrò. tadullu ala fi'li karimi haya'u. ẹ dẹ́kun torí Ọlọ́run ẹni náà gbogbo ẹ̀yin bàbá wa tà wá ń bì sẹ̀gbá ìsà alábùkù. ń tọ́tí yẹn bá bó bí ìjà ni ó di alábùkù. ó yẹ kéèyàn ó lè tijú pé ẹni yìí ni mí chief imam
health religion chief imam àdúrà gbà gbogbo kan wá pè mí jòkó sáà tí wọ́n náà fẹ́ lájà ṣe ń gbọ́n jù àlọ́. ṣé wẹ̀yìn náà sọ tí lẹ́lẹ́rìn ṣe tí Senegal dé ni ṣe tí Ibrahim Niasse ni a máa ṣe nù ẹ̀wù ẹni tó fẹ́ bú yẹn tẹ́lẹ̀. تأدب فإن القوم عندك واستقم. olùkọ́ ìyàwó wo mí efilẹ̀ tó gẹ̀fìlà yìí ó ní تأدب. تأدب. ìyàwó fẹ́ wọlé rẹ báyìí lọ fi kún ẹ̀kọ́ lọ fi kún ẹ̀kọ́ gbogbo ẹ̀dá tí ò bá lẹ́kọ̀ọ́ obìnrin ó kọ́ lẹ́kọ̀ọ́. bó o lọ wí. فإن القوم عندك واستقم. فإن القوم عندك واستقم. تأدب واستقم فإن القوم عندك. حياكم الله. ẹ jí irun tu kókó mọ́ àwọn aláṣọ yìí. تأدب. kò sì gbọdọ̀ bínú bó ṣe jókòó olúwẹ̀lì máa fà ya bí aṣọ. فإن القوم. ọkọ ìyàwó ni báwí àtẹ̀yìn ọkùnrin tẹ̀ wọ́n ń bí ẹni náà. ẹ lọ wọṣọ aṣọ ẹ̀kọ́ ọ̀sìnkú ẹran léyọ̀ wá gbé sí yàrá ọwọ́ à ń fi sínú ọbẹ̀ méjì oúnjẹ bá jẹ́ tán lọ́ọ́ tẹ̀ aló tán báyìí o àìlẹ́kọ̀ọ́ burúkú kéèyàn máa ka ẹran náà sásùn ọ̀ èso lórí rẹ̀ ó wà nígbà tí fi kú nílẹ̀ àárọ̀ orí mẹ́rin ìrù mẹ́ta ló kú mbẹ́ tá ń jẹ kan ìyàwó rẹ̀ ló jẹ́ ọ̀rọ̀ àyè débi kọ́ máa ka ẹran sínú sásùn sọ́ọ́ lè ka iye orun tó ń sún mọ́ ìwọ aláṣejù yìí ó tàṣù báyìí ìwò òkú kàkà ó tún lọ ọjà ó tún kí kúrò bàtà ó tún bèrè ń gbà fún wa ó ju abẹ́rẹ́ lọ agbára owó òkà wèrè orú ni wèrè níbi tá a lè wé láwà dédé níbi tá ìmáàmù débẹ̀ níbi tí a ọba débẹ̀ níbi remote control ẹ̀yà gbàgbádà yín bò lẹ́ ń lọ ọmọ tí bọ̀. láàyè bó ṣe tó àti mọ́mọ́ àti tọ́ wò ó jẹ́ mọ́fọ́ ọkàn mi tọ́ sí máa bẹ́ mo fọ́ lọ́wọ́ bẹ̀ wá ní ẹ̀ tí ì jẹ́wọ́ mo lẹ kọ́lé sí ń kọ́kàn sí yánà ọ̀fà èwo ló tún kù mo ní kan lọ́nà ara ọ̀ sì máa jọ́ fúnra rẹ nísìnyí. تأدب فإن القوم عندك واستقم. tó fún obìnrin ọ̀rọ̀ tí ìyá àti bàbá ò mọ̀ obìnrin ó sì fàyọ̀ ọkùnrin nísìnyí. tọ́ọ̀sì tó kọ́ mọ́ jẹ́wọ́ tó bá jẹ́wọ́ nǹkan sí ọ torí wèrè òru ní èjì ọ̀yìn yà alẹ́yìn ọmọ ẹ lọ sùn bàbá yín ó sẹ̀sìn lónìí mo pàlú fún. تأدب. ó mọ̀ kámẹ́lá àtọ́jọ́ lọ díẹ̀. فإن القوم onílẹ̀ bá rí true picture obìnrin. عندك واستقم. kódà ọ ní bóbìnrin jàmọ́ látòní lọ. تأدب. torí ọ̀rẹ́ wa lẹ jẹ́ kí ló dé tẹ́ yorùbá níbi dáadáa yóò bìnrin. Haji Hussein sí wa ń bì Haji Hussein wa ń bì ẹsẹ̀ religion wà ní àyè gọ́vnọ̀ láàrin wa nù gbogbo tó bá rí bì ní gọ́vnọ̀ rí ṣe ti rí ẹsẹ̀ religion gbogbo àwọn àfáà tó dúró tì yín bí nǹkan ẹ̀sìn bá jáde ẹ gba nọ́mbà wọn ẹ máa fún wọn àwọn tẹ̀ ń gbọ́ wọn lórí rédíò tí ò jí wọn sẹ̀ sínú yàtọ̀ sáwọn àfáà tí wọ́n fẹ́ lu Islam pa ń bọ̀ àbí eléyìn ń jọ mi ọjọ́ rí ọ̀rọ̀ obìnrin ní ń sọ lónìí àwọn obìnrin ní mọ́sọ̀ yókù mọ́. تأدب. aṣọ yẹ kí inú ọkùnrin ó lè dùn pé èmi ẹni yìí ládùúgbò èmi ẹnjìníà èmi imam èmi dókítà hayau sharaf aiza èmi barista nínú òfin àsìkò yẹ kí n yaṣọ mọ́yàwó mi lọ́rùn gbogbo ọkùnrin tí bá ti ń yaṣọ tí ń ba dúkìá jẹ́ kò níyì ni. Allah. ẹ̀yin ọkùnrin ò sì tẹ̀lé mi. Masha Allah. èmi lálẹ́ rà fóbìnrin tó tójọ́ tí ń gbin tọmọ fẹ́ bóde ọjọ́ tọmọ bá bóde rárá obìnrin bíi jọ́lì kìámà ni. Allahu akbar. wọ́n ṣẹ́ra wà ẹ̀zà. ó yẹ kí ọkùnrin lè fún rẹ̀ ní iyì ọkọ ìyàwó ní ń bá sọ̀rọ̀ ta ní ń bá wí. lára àtijú yẹ kó wà lára obìnrin ẹni kí ni jẹ̀mọ́. èmi tí ń lọ NASFAT èmi tí ń lọ Korib èmi tí ń lọ Ansarudeen èmi tí wọ́n rí ní Zawiya èmi tí ń ṣe kínní èmi tí mo jẹ̀yà àdínì sóyẹ kọ́kọ́ mi mọ̀ ẹ̀nà mi. gbogbo obìnrin tí láwọn ń la àsàlátù yìí ọ̀pọ̀lọpọ̀ wọn àsàláhọ̀ ni wọ́n ń lọ gbogbo ntá nẹ́bì ni a ṣe wọn mójútó àsàlátù alápèkọ́ aṣọ níbi tí wọ́n ti mọ fi kọ́nsẹ́ẹ̀tì bàtà fàjẹ́ tí ó wọnú sáájà tí ó bode nù ìsáwákà
gbogbo aṣọ ní wàá hàn ònà màálà ọmọ ẹ̀yà rọ̀ bíi sàlẹ̀ ara yóò wá sí èrè lásàlátù wọ́n ti fi àyàbá tiẹ̀ jẹ́ àsàlátù wo ni ó ń lọ tẹ́lẹ̀rì tiẹ̀ ń wọ̀ tẹ́lẹ̀ ẹ̀ tó rí tinú alásàlátù tí ó mọ̀ kú ẹ̀. àwọn alásàlátù ẹ̀ ń lù wọ́n wá jójójójó wọ́n wá hera wọn lọ́kọ̀ọ̀kan èwo nu àwọn tó lẹ́sìn àwọn tó mọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ bí lọ́rọ̀ ẹ̀sìn ni kí ni ẹ̀ ń kọ́ alásàlátù wọn lónìí tàtàyọ̀ sí náà rọ́ obìnrin ṣe kàtíkì lọ́wọ́ yóò fẹ́ ànábì lónìí ó tún tọ́ jàǹbá kìtà ló fẹ́ lọ tí wọ́n á túrò lẹ́ẹ̀mẹ́wàá ibi táwa múra dé owó àdúrà àkọ́kọ́ ó yẹ ká fún ní dúkọ́ táwọn sì di hàn oníwà ńgọ́ àwọn jákujàku náà tí kéwù ti yòrò tán lára wọn torí obìnrin olóbìnrin jẹun kó káàkiri kàfọ́tù dúró sí ànísà kéèyàn máa jòkó láàrin obìnrin jù yìí máa jórí èèyàn kú ni wọn ò ní jọ́ nírò rí àsìkò tó ọ̀rọ̀ ló ní sí àyà báyìí àwọn bọ́rọ̀ tó ọgbàgbé nù. ẹ dá mi ló mọ ni. Masha Allah. àṣeyẹ kóbìnrin náà fúnra wọn níyì kí láǹfààní àṣàlátù tẹ̀ ń lọ tẹ̀ ń dààmú ọkọ yín. ẹ dá mi ló nǹkan mẹ́rin ní mú kóbìnrin ó tẹ ẹ̀ríkìlẹ̀ àkọ́kọ́ ká obìnrin òbí mọ́ àkọ́kọ́ mẹ́rin ní ká shiddatul ghadab kasratul ghadab kóbìnrin ó lè bínú jálẹ̀ pé tí mo ní ṣe ń ṣe òun ní dá sáàrì mo sọ wallahi tallahi bí o bá ti dá a má yóò parẹ́ ni. ẹ má bínú jálẹ̀ sọ ọkọ yín o àwọn obìnrin ò dá mi ló mọ́ wọ́n halẹ̀ ní èyàn bínú jálẹ̀ ọkọ rẹ fún wa lọ ra fùfú sáàrì iye ń fùfú wọn mọ̀ pẹ̀rùn iye ń fùfú wọn pẹ̀rùn ìwọ tó gbé sí yàrá ọtí tọrọ bínú ọlọ́run ìjà wo lẹ jà débi kọ́ lè tọ́jú ọkọ rẹ yóò pẹ̀rùn tó wá ti pẹ̀rùn sàárì bọ́ọ̀nù ọwọ́ lọkọ rẹ dákú lásámú lẹ́ni tí ò jẹun tó dáa tàdá ó ní wọn lẹ dákú lásámú yóò kú yẹn yẹn kò lè dákú mọ́nà. fa inna liqawma indaka wastaqim. ẹjọ́ bí inú obìnrin ẹlẹ́ẹ̀kejì o sẹ́nu pé mo ń lọ méjèèjì papọ̀ ni ẹ̀ dá mi lóhùn mo lè tẹ̀fẹ́ balance lónìí ẹ̀ẹ̀kejì tí mo kóbìnrin ó tẹ ní kíni káì ẹ̀yin ọkùnrin ẹbí mi obìnrin ò lè bí yín mẹ́ wàhálà ti dénú àwàdà fẹ́ dìjà ṣó antakuna ṣàhíhà kóbìnrin ó níwọ̀ra ẹ̀ tẹ́lẹ̀ mi kó má pọ̀kọ rẹ̀ jòkó rí pé ẹjẹ́ akọ́lé owó yẹn jẹ́ ara lẹ̀ ká máa kọ́ díẹ̀díẹ̀ kóbìnrin ó sọ pé òun fẹ́ jẹun kó mú fún dídí ẹja ṣètọ́wò nídìí àrò pé ó dùn bí ó dùn ó sì parí àárín ó parí ìrù ó parí agbárí tí ò bá kanlẹ̀ jẹun kọ́. ẹ ń gbèsè àmì ń gbèsè àṣẹ tóbìnrin bá mọ tara ẹ̀ nìkan ń tọ́tọ́ kọ rẹ bá ti lè gẹ́ẹ̀tì ẹ̀ báyìí àṣírí rẹ túnú ẹ̀yin obìnrin wọ́n pe kíní kan ní home management kéèyàn ò lè ṣètò ó lé pé 1000 yìí àásèbè àtún jẹun obìnrin lónìí wọn tá à ń fẹ́ fún ni káàlẹ́ bá a máa ṣètò ìṣúná owó ètò sáárì ní mo fẹ́ sọ fún wa ìfẹ́ sọ lábá púpọ̀ ni àṣé kéèyàn ò lè ṣètò ìṣúná owó làá fi ń fẹ́ ẹ̀yin obìnrin tá a bá ní 10,000 lọ́wọ́ ká lè jẹun fóṣù kan kẹ́mọ̀ọ́rú ọbẹ̀ tá a ṣe tá a sì rí òfin ní tú tí ó balance tínú ilé ó dùn sẹ́yìn ó fi lè yọwọ́ olẹ̀ yọwọ́ mo fẹ́ kan lé mo fẹ́ sanwó skul ọmọ ẹlòmíì ti kọ́lé sí kùnú yín tí ó mọ̀ níbi 5 alive mímu 10 alive 20 alive exotic gbogbo nǹkan burúkú ní dà yáyáyáyáyá gbogbo nǹkan tinú kéni bí ó rẹ̀pà tinú kéni tí yá kúdù náà sì fẹ́ pà ní àmọ́ ẹ̀pà tí wọ́n lẹ lébẹ̀lì mọ́ ni ó jẹ ọ̀sán tí wọ́n lẹ nǹkan mọ́ láàánú tá a sí mọ́kà oyin mọ́tẹ́ẹ̀tì gbogbo nǹkan burúkú tó yẹ pé ẹlòmíín náà lè ṣe irú ẹ̀ àmọ́ ojú ti fẹ̀ jù gbogbo obìnrin tẹnu rẹ bá fẹ̀ jọ̀wọ́ ọkọ rẹ lọ ayé ọkọ rẹ bàjẹ́ tí ń jẹ nǹkan ló sá tí ń lọ bí ẹja ààyè ó lè yìí ní ẹ pa fún mi ẹja tí ń sáré lọ èyí ni ẹ mú kẹ bá ń ṣe lójú ẹsẹ̀ sọkọ rẹ ti tọ́ ọmọ yọrí gbogbo obìnrin tó wà níbi tọkọ rẹ ń kẹ níkẹ wèrè ẹ má yọ ọmọ yín ò tí ì yàn ó dẹ ńjọ́ tọ́mọ èèyàn bá yàn lèyìn tó ráyé wá wọn ò dá mi lóhùn dáadáa mọ́ ni ẹ béèrè kẹta tí mú kóbìnrin ó tẹ ẹ bí mi lẹ́lẹ́kẹta ẹ dá mi lóhùn dáadáa ẹlẹ́kẹta wà kasratul itab kasratul kalam kóbìnrin ó lè máa complain jù táyìn obìnrin ìsìn bá lẹ́yìn jìyà kílẹ̀ ìyá yín jẹ ẹ̀yin táyìn fi léèsì ṣe wọlé wọn ò dá mi lóhùn mọ́ ni
ẹ wọ́n ń sọ pé ń jìyà oníjọ́ tá a ti ṣẹlẹ̀ yá tán wàláhì ẹja là ń jẹ sọ́ọ̀mù pààyàn jẹ ni. wọn ò sì dá mi lóhùn mọ́ gbogbo obìnrin tó bá ti lè complain yóò ṣẹ̀sìn ayé ò balance ọlọ́ǹgá òpin dọ́gba ẹ wá lọ kí ẹnìkan lọ́lọ́mọ ẹ ló tọ abọ́dórí àjà kí ni tí ṣebí wọn náà bí tiẹ̀ gbogbo ànábì ọlọ́ǹgá ò jọra wọn ẹ tẹ̀mí dáadáa fúdìlà Musa bi taklimi wal-yad wal-asa wa farq al-bahr wa infijar al-hajar ntọ́lọ́ fún Musa tiẹ̀ nù ọlọ́run bá sọ̀rọ̀ báyìí èyí kan jẹ́ Musa kàlámù láì ìsọkúsọ kàlímù láì ni bí taklimi ọlọ́run bá Musa sọ̀rọ̀ báyìí wal-yad ó fún lọ́wọ́ kó tó babíyá kó hàn báyìí wal-asa ó fún lọ́pàá kó sọ̀kalẹ̀ kó dejò wa farq al-bahr kó fi ọ̀pá na odò yasi méjì fún wọn fi jar hajar ó sì fi ọ̀pá na àpáta sì ń sẹ́mi tí ẹ̀ nù. wa fudila Yusuf bil jamal Yusuf fún lẹ́wà ni ẹ̀yin obìnrin ẹ̀ lè rí ayé jẹ bákan náà lé ọkọ faramọ́bi tọ́nà ń bá tọkọ tiẹ̀ sí. ọkọ ẹlòmíì rí mọ́tò rà fún kò rí kì mọ́lẹ̀ ń dunnú pọ́ǹgùn mọ́tò àmọ́ mọ́ sunkún lórí bẹ́ẹ̀dì ọkọ tí ò lọ́kọ àmọ́ ní tì í. تأدب فإن القوم عندك واستقم. n tí obìnrin máa ń dùn sínú àwa hó dáadáa. ولا تعد عن حد الطريق فتخصم. hadu hussein ìmúra àti ìjòkó náà nù. Masha Allah. kí n mọ sí lórí ìjòkó ni. ẹ fẹ́ kí mi náà lè máa sáàfù wọn dáadáa. تأدب ẹ fẹ́ kí wọ́n complain nílé. فإن القوم èmi ti gba yín mọ́sẹ́. عندك واستقم. ẹ̀yin obìnrin sì yòǹbọ̀ náà bí kò dùn mọ́mẹ́. صلى الله عليه وسلم. ẹ béèrè ẹ̀kẹrin tí mú kóbìnrin ó tẹ̀ ẹni kí lẹ́lẹ́ ẹ̀kẹrin. ẹ̀kẹrin. ẹ tẹ̀lé mi dáadáa ni ẹ tẹ̀lé mi dáadáa. wàlẹ̀ hírùsù. ẹ̀yin obìnrin ẹni náà ẹ̀yin tẹ̀ ń lọlé ọkọ ẹ̀ ní ṣòfò ẹni tí a fẹ́ wọlé kò ní sórí burúkú. àmín. ọkọ ìyàwó náà ní dààmú tóbìnrin bá lójú kòkòrò kò ní yin ọkọ rẹ̀. ẹ̀rọ obìnrin tẹ́ gbé sínú Mercedes Benz yóò tún máa nàgàwó jíìpù ojú kòkòrò ni. wàhálà tó mọ aṣọ látàn kàdí gbogbo ẹ̀dá tí bá mílò òkè mílò ọ̀sàlẹ̀ bùkátà ló lè bí yàtọ̀. gbogbo nǹkan tó o bá ti ní tiẹ̀ nu àwọn níbi ọlọ́run jura wọn lọ obìnrin ó ju obìnrin lọ ó sì wá pé nìkan ra sínárì lọ́wọ́ ń sunkún lọ́wọ́ àjọkọ̀ ló ráyè ṣe bùkátà lára rẹ mọ́ kí lọ́mọ tí ó rà fún ọlọ́lá tí ò bá kú. ẹja tó bọ́ síbi ìtìjú mi bó o lọ wí. تأدب فإن القوم عندك واستقم. ọmọ tí mo gbọ́ ni wàhálà olùmọ̀hárífà ṣé ẹgbẹ́ abẹ́ tẹ̀lé mi ẹ̀ẹ́dẹ́ mi lò dáadáa ká ti ju ìmọ̀ ọlọ́run ká ti ju pé a mọ̀ ìyàwó wa délédélé ọrí kọ́ tó fẹ́ ìwà tí ẹ bí mọ́bìn ìwọ kọ́ gbà tán ìwà tí ẹ bí mọ́kọ ìwọ kọ́ gbà tán kálukú ló ní àbímọ títí ẹ̀ lórí igi ọsàn kan ẹ̀ tẹ̀lé mi láti kan ọsàn tí ó korò láti kan ọsàn tí ó dùn láti kan yìí tí ò ní lómi láti kan yìí tí ò lómi tí fi túmọ̀ sí pé gbogbo ò lè jọra wa déédéé ibi tí ìyàwó rẹ bá kù sí gba àdánwò tiẹ̀ nù ọ̀nà ìyàwó rẹ fẹ́ràn kó máa gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n náà fẹ́ràn kó máa sùn jù lóru kókó rojọ́ rẹ ká oorun mọ́ra ni tí ẹ bá ní tóbìnrin mi rún mọ́ra lára ọkùnrin mi ẹ lè pè lọkùnrin mi kò jí ó jẹun kò ní súnmọ́ ó tún tẹ kọ̀ǹpútà níbi iṣẹ́ ó tún wá di wálé ẹ wá ṣe jù àsìkò tó yẹ kó máa ṣe tí ó ṣe yóò tún wá kékeré lápútọ̀ yóò gbé yín síbi tán ìpẹ̀rẹ̀ ìyàwó wa fún ní sẹ́lẹ̀yìn iṣẹ́ ni ó pa ọ́. yóò hàn lè mọ̀ ni yóò hàn wọn lọ́mọ lè mọ̀ àsìkò ibi iṣẹ́ ọ̀tọ̀ iṣẹ́ inú yàrá ọ̀tọ̀ iṣẹ́ inú yàrá ni ká dùn obìnrin nínú ká bá ṣeré kí ni orí ó dùn kóra yìí sọ tó wà lọ́kàn rẹ̀ tí ń dùn ún kí wọ́n bẹ̀rẹ̀ wá sí ìṣẹ́jú márùn-ún dá mi lóhùn. A'udhu billahi minash shaitanir rajim. mo fẹ́ léyìn kí àwọn ọ̀rẹ́ mi ni. Bismillahi
الرحمن الرحيم bẹ́ẹ̀ bá yorùbá níbi àyà yóò ní jáde fún wa. فبما رحمة من الله لنت لهم wọ́n sì ṣẹ́jú márùn-ún ọ̀kan rẹ̀ bá tìǹbù wú. فبما رحمة من الله لنت لهم. mo ti pé ń lo ìṣẹ́jú mẹ́wàá péré ni mo wá rẹ̀ tó ní mí lójú agbo. bó o lọ yọ ọmọdé yìí. فبما رحمة من الله لنت لهم. ojú kókó mo fẹ́ kẹ́ ṣe interview fún mi ẹ béèrè ìran obìnrin mélòó la gbọ́dọ̀ fẹ́ kẹ́nìkan bí mi bẹ̀ o. ṣe é fẹ́ gbọ́ bá a bá ti fẹ́ kọ́nà yí padà ẹni tà lákọ́kọ́ àkọ́kọ́ nínú obìnrin kó ọkùnrin jí irọ́ kọ ìyàwó àtìyàwó báyìí ni ọ̀rọ̀ báyìí ọ̀kàrẹ̀ sọ gbọ́ Yorùbá dáadáa àbí ń sáwúsá ẹ̀yin obìnrin ẹni náà tó ti bó ṣe ti pọ́rọ̀ yín ni ẹ dá mi lóhùn dáadáa kálukú ó yí padà lónìí ìran obìnrin tí ẹni tí yẹn bá fẹ́ yẹn ó regret ẹ̀ híyà lẹ́tì là á ṣe wò ha àjìmọ́ ṣe ẹ tẹ̀lé mi ó ń lóbìnrin tó ṣe pé gbogbo ohun tó bá ní kì í jẹ́ wọn bá ń lò ó mọ́kàn ni kódà abọ́ tó fi sìn lọ́lé ọkọ kò jọ́kọ ló fi jẹ sàárì njọ́ tẹ́ sí ń dirù ẹrù bolẹ́pẹ́ ń dì dá mi lóhùn dáadáa ẹrù lé wa àwa lálẹ́ rù àwa lálẹ́ rù yín wọ́n sì lẹ́yìn kábọ́ pamọ́ ẹ nítorí ọmọ yín sábọ̀ ya yín lẹ́yìn ń lò. Dá mi lóhùn dáadáa sábọ́ tí o fi sìn yẹn nìkọ̀ọ̀kan tó ṣe jẹ mọ́ nísìn kò ṣe é jẹ mọ́ ó ti lukudéètì kò wọ̀ta mọ́ gbogbo obìnrin tó bá jẹ́ mọ́kàn tí ò jẹ́ wọn máa bá ń lo nǹkan lé ọkọ yóò bá tọkọ ẹ̀ jẹ́ yóò bá tọmọ rẹ̀ jẹ́ igbá kànga ó gbé sí yàrá àáké ó gbé sí yàrá ọwọ́ jábẹ̀ ó gbé sí yàrá ọ̀sìn ní kọ́ máa rí àwọlé wá bá a kú bẹ́yìn náà bá rí lọ́kọ̀ọ̀kan tó bọ́ ọ lórí ọ̀ ní kókó tó di sàárì àdògán ó gbé sí yàrá ẹ̀yin méjèèjì tẹ̀ ń lọ ní ọkọ ẹ jẹ́ wọn bá yín lo nǹkan yín gbogbo obìnrin ẹ jẹ́ wọn bá yín lo nǹkan yín èmi lẹni tí wọ́n ṣe é lò àbúrò ọkọ dé ó sáré pa tv ó yọ fíríjì níná ó pa ac àwọn ọlọ́kọ rẹ̀ ránṣẹ́ kọ́ tó dé gbogbo obìnrin òde kílé ó tú tẹ́ ẹ jẹ́ wọn bá yín lo nǹkan ọkọ yín ẹ bá tọkọ yín jẹ́ láàrin jẹ̀mọ́ èmi ni wàhálà rẹ tábúrò ọkọ tan tv ó ní ẹ pa ọ̀nkú ẹ pa ẹ gbọ́ ọ̀rọ̀ wọn ni ó gbọ́ ọdún mélòó ló fi fẹ́ wọ ẹ fẹ́ ẹjọ́ ọdún mẹ́ta lọ́tọ̀ fi wọlé ọkọ rẹ̀ sẹ̀sìn yípo àdúgbò àwọn àbúrò tí ń rán ní búrẹ́dì àtẹ̀wánu tí ń rán tiwó àtọ̀bẹ̀ yá mọ̀dá. فبما رحمة من الله لنت لهم. bàbá tẹ̀mí náà yóò dùn mí díẹ̀. نعم. ẹ jí ó yí lẹ̀ ṣẹ̀fẹ̀ àti ọ̀rọ̀ àmì ìní ọjọ́ kún wọ̀nyí. فبما رحمة من الله. àti mọ́tò ni àtàtọ̀ èmi kíá níbi wàhálà tí mo ti rówó rẹ ni. لنت لهم. níjọ́ tí ọgbẹ́ mọ́tò mi dé tuntun mo bá gbé lọ lùkàn pè ní dàgbàjà báńkẹ́ mọ̀lẹ́ ti yà wọlé ní fi àyà nílé olùjì lọ ní fi àyà wọlé kàràràrà àwọn yẹn ní yé mo ní kí ni yé tiẹ̀ ibi àti rànù ń ṣiṣẹ́ àgbàlá kí ẹni kí n gbé sí wọ́n ní máa fi ṣe wáàsí ká ni ibi tọ́lọ́ sì ní ó kọ̀kọ́ lọ ẹ máa fà yẹ ìwọlẹ̀ lọ ọlọ́run rà mí èwo la ro pin sáwọn pa gùn rú ẹ láyé ni tó bá tún kù mí àtò gùn níbi kéwì náà ni ń tà fọkànsí tọ́lọ̀ mú wá gbogbo ẹ̀ lágùn wọ́n ń gun lọ́rùn ayé náà láti gun gbogbo ẹ̀. àwọn àfáà tàbá sì wá ara tó dáa nígbà ájì sóni bẹ́ẹ̀ mọ́tò tuntun wọ́n wọ́n láwọn àfáà wáyé mọ́yà àwọn àfáà wáyé mọ́yà mo ní kíni kí ló lọ́n fẹ́ fún atótó ìmọ̀ gbogbo tọ́lọ̀ bá fún àfáà abẹ́ ẹ̀mà ló wà ìmọ̀ jùlọ nígbà tó ìfẹ́ lọ́dọ̀ ọlọ́run burak ló gbé sí ògùn ehoro kí ló tọ́lọ̀ gbé jàpá fún àti ehoro kó máa fa yàfà bí ejò ìkíni ló ti ń bẹ gíràá kí ló ti súlẹ̀ mọ́nà gun atẹ́gùn n tó gbajúmọ̀ nù ń jọ náà lọ burak lọ́ba nǹkan jọ náà tó gùn jọ náà lọ àsọyọ kí àfọ lè gun jet
àsáwọn olówó tí wọ́n àwọn àfa àgbàgbà ràn tí wọ́n jẹ́ olóhun tó dáa àti wọ́n fèsì kéèsì lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n jẹ́ àfa àwọn olóhun tó dáa tí wọ́n fi kú àti wọ́n dáràn bá jùmúdù láìní àsìkò yẹ kó lówó dájú àfa ẹ mọ̀ kọ́ ń gbádùn wa náà wẹ̀ ayòrò tán bíi ṣúgà kò sápò rẹ́sì kò sí pa àgbádùn yín wà sí ń tọ́ àlà ẹnu tí àwọn ẹ̀gbọ́n ọmọ náà nà wọ́n náà wọ́n jèrè. فبما رحمة من الله لنت لهم. olóòjì ẹlẹ́lùbáríkà. àmín. ẹ sí àmì dáadáa. àmín. ẹ sí àmì dùn mí dáadáa. àmín. ẹ jẹ́ kó ìyàwó gbádùn mi gbogbo ọkùnrin ẹ̀yin ọkùnrin ẹ kọjú síbi okùn wá sí ti ní ìsìn lẹ́ńtà làwọn ké rọ fún ìyàwó àtọmọ rẹ májèlé gbóná jẹjẹjẹ èmi lọ nítọ gbóná jẹjẹjẹ píríncípù ti pọ̀ jù ẹ ń fẹsẹ̀ wọlé ẹ̀yin téèpù sókè o ẹ̀yin kìíní kan lọlẹ obìnrin kejì tá a gbọ́dọ̀ fẹ́ tàdúrù wà látàǹfà o òun lóbìnrin tí ó mọ ní ọkọ la tí ò wúlò yóò mọ sépèlè pẹ̀lú pílò ní ìṣẹ̀lẹ̀ àrí àrówó ta ló ní n fi ọ ní ìsìn dé bí ba ṣe pẹ́nu tí ò ká mi kí lèèyàn fẹ́ lára olórí ibú rẹ̀ ó ti pọ̀ jù. wọ́n ti lẹ́yìn lówó níran yín igi lẹ́ẹ̀ máa ta àmọ́ ta àròkú wọn náà lọ́ kọ́kọ́ yàtọ̀ láàrin yín ni ń dé yàlé èèyàn ṣe máa túnà sí ilé ọkọ rẹ̀ ó sì wá ṣe fóònù ọkọ rẹ̀ ó wá rí orí ay ó ní ta ní ń jẹ́ ayọ̀ ẹ̀ kí ni tiẹ̀ ó tún rí bísí ta ní ń jẹ́ bísí ẹni tó bọ́ ọkọ rẹ̀ ní hànjú ẹni tó bá ṣẹ́ wá gbogbo obìnrin tó bá ti lè tẹ́jú mọ́ tí ò dáa jù yóò ṣẹ̀ sí tàdúrù wà látàǹfà o kéèyàn máa pólísì ọkọ èèyàn ẹ̀sìn lèyìn ó ṣe ọkọ ńlọdẹ gbọ́kadà tẹ̀lé ó bá dé sọ èmẹtí kò ní yí ọ ẹlẹ́yin ọ kò ní dá kí n wàhálà rẹ ní fúri ẹsẹ̀ lélẹ̀ lóru ní gbọ́n tó kàn sọ kí n fìtínà rẹ ìyẹn sá lọ lé ìgbé ó lọ rìsíìfù kọ́ọ̀lù kò tó lóríire fún ọ tó bá dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ níbi tẹ́ pọ̀ débi ìyẹ̀pẹ̀ kí lọ́ọ́ ṣe fọ́lọ́ wọn bá. فبما رحمة من الله لنت لهم. bẹ́ẹ̀ni obìnrin kẹta tẹ náà mọ̀ fẹ́ tó fà ríbu alátàjìbá o òun lóbìnrin tí mo tún nǹkan ká tí kò nǹkan jọ gbogbo abọ́tẹ bá rà báyìí kó máa fi jẹun yóò máa fọ́ ni gbogbo fíríjì yóò taari ẹnu lẹ̀ gbogbo fáànù ni ó kọ sẹ́lẹ̀ gbogbo olè wàá dápàdì kò lè nulẹ̀ kò lè fọ́lẹ̀ kí ló wáyé wá sí èyí kan náà sọ̀rọ̀ bí igu kò lè fi gbórógùn mú kò lè fi ṣe ń pa ọ̀dọ̀ ya rẹ ní ti lọ sí ọbẹ̀ wá yóò máa wọ́ ọmọ ẹ̀ tó bá tán yóò tún lọ sèmí obìnrin tí ń gbá kọrẹ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n so gédé bí orí burúkú wọn ò dá mi lóhùn mọ́jìrì obìnrin tó o bá ti fẹ́ tọ́rẹ́ ò bá ti wọ́ ọ wá mọ́ tí ìyá rẹ ò béèrè rẹ mọ́ tí bàbá rẹ ò béèrè rẹ ọ ní ó máa lọ èyí jẹ́ ọ lẹ́yìn tí ń kutọ́ sẹ́nu gbogbo àwọn ọ̀rẹ́ tó ọmọ tó dáa fún ọ látara wọn adédènà àwọn ẹlẹ́sìn òsì méjì yàlè àwọn alájẹbí ní àbọ̀lọ̀ tó ní pọ̀ jù àlọ́. tọkùnrin tó bẹ ní sọ tọkùnrin ní kẹrọ fún ìyàwó yín ẹ tẹ̀lé mi ẹ má gbóná jẹjẹjẹ ìwà àfáàsì dípálí míìkì máyà ìyàwó oníbàríkà kínní agolo náà rí lọ́dẹ̀ wọn òrómi rẹ bá ti lú pín ní sáàrì ọwọ́ rẹ ti dá páàdì mílíkì ló lu pẹ̀lú èso pín. فبما رحمة من الله yóò tún nǹkan mọ̀ náà. لنت لهم. ẹ tẹ̀lé mi kí n ráyè ṣàdúrà. حياكم الله. yóò wá sọ agolo rẹ sọ́yìn dẹ̀ á ní ẹ fi sùn ilẹ̀ ẹ dákun sómi inú rẹ ṣe wọ̀ fún mi. ájú sẹ́yìn mo fẹ́ kẹ́ béèrè rẹ lórí rédíò wọ́n máa láwọn ọkùnrin lágbájú obìnrin lọ ààyè mẹ́ta obìnrin inú àwẹ̀ àbí ààyè mẹ́ta obìnrin jù àlọ́ ẹni kí láàyè àkọ́kọ́ tá a fi gbọ́dọ̀ rí obìnrin fín tá a bá jọ gbà àwẹ̀ á jọ gbà àwẹ̀ nípa látàgò kan ọ̀sán lójú ọkùnrin ó ti rán kó àwọn ẹ̀mẹ́ kìmí mọ́ nǹkan ṣẹlẹ̀ láì dẹ̀ yìí o tọ́lọ́ ti kìmí lẹ́ẹ̀kan sí òfò láì dẹ̀ tó bá di aago méjì ẹlòmíì wàá sún lẹ̀ báyìí alọ́lọ́ sásì sínú lónìí ìgbà lóbìnrin máa gbómi àmàlà kaná ìgbà náà máa gbómi ẹ̀kọ́ kaná àsìkò tí wọn náà sún lẹ̀ bí òkú ajá tó bá sún lẹ̀ kí lẹ̀ fi sínú àsìkò tó bá dinú àwẹ̀ obìnrin ìṣẹ́gbẹ́ wa bí ò kárí ọ̀fi kún làdáni tí ó pòrún bọ̀rọ̀ kò ní yé ọ. ẹ béèrè kejì inú obìnrin tí ń dùn nísìnyí torí wàásù ti fẹ́ bọ̀ wọn
àṣì ẹlẹ́ẹ̀kejì tóbìnrin fi jù á lọ ẹni kíni ẹ̀ dá mi lóhùn fine tó bá tún wá di sàárì ó lágbára látago 12 àbọ̀ ságo kan wọn ò ní fẹ́ ká kú wọn tún máa pèsè ń tà jẹ lásìkò tí wọ́n jí ẹlòmíín sáré yóò sì bu ẹkún kí sàtúngbàwẹ̀ lọ́la yóò máa ṣe ẹ̀rán bí bá sẹ́yìn tẹ́ ń ṣe program orí rédíò báyìí sàárì burú tẹ́ bá jí ẹlòmíín sáré ó lè kú torí pé ọpọlọ ló ti jìnnà yóò kọ́ mọ́ kílẹ̀ wí ìyàwó àgbà lọ́wọ́ mú ọbẹ̀ sí wọn mi ní ọbẹ̀ ní ẹ jẹun. فبما رحمة من الله لنت لهم. àṣeyẹ ká ọ̀nà obìnrin ẹ tẹ̀lé mi dáadáa àṣeyẹ ká kún obìnrin fún wàhálà sàárì nítorí pé gbàtọ́ ti wá àṣírí ọ̀jọ́ sùn bọ̀rọ̀ ẹ tún wọ́n ọmọ tí ò tó wọ́n téyìn rìn bí ẹran ọlọ́yẹ́lẹ́ ìdẹ̀ lẹ tún wọ́n o tó ń tàwẹ̀ lẹ́yìn sínú wọn tó kó ní kò jíjì o yóò tún wá jí ẹ wá máa wo obìnrin ẹ tún dáná sàárì tán báyìí yóò ṣe wá máa wẹ ọmọ tí ò lọ skul yóò tún máa fọ abọ́ tẹ́ fi jẹun ẹ wo àwẹ̀ la ẹ béèrè ẹ̀kẹta ọkùnrin ti ń sọ́ọ̀rì pé àjẹbí ẹ̀kẹta ni pé dọ́tà bá bí ọmọ sóbìnrin la ẹ̀rín la fi gbé tá a ná pàpà tó ná tí wọn ò ní lé ń jó ọ ní kò ní kàmílà níbi ẹ tẹ̀lé mi ojú kókó ẹ mọ bá a ṣe bímọ sóbìnrin la só ti yé àbí òye ya tó bá di oṣù kan lára obìnrin fìtínà dé èyí tí ó tutọ́ ọmọ tutọ́ èyí tí ó nífo ọmọ nífo èyí tí ó wùlápá wùlápá eléèbí ọmọ bì tó bá doyún oṣù mẹ́jọ wọn wà ìyá wa ti ṣe rẹ̀gẹ̀dì báyìí tẹsẹtẹsẹ mo fẹ́ béèrè ọ̀rọ̀ kẹ́ni bá lè dáhùn ẹnu ọ̀nà tó máa ń gbà wá sáyé tóbi ni ǹjẹ́ ó lè gbàgbé wọlé padà ẹ wù ọ lọ lóbìnrin tó gbin tọmọ ṣe kíni láàrin ìṣẹ́jú kan só lè wọlé wá ẹ wo wàhálà ẹ wo pains tí wọn ò rí kọ́mọ tó ṣe kíni obìnrin fabẹ́ bímọ ni o obì lẹ́nu ni o obì lábẹ́ ni èwo ló rọrùn obìnrin ju àlọ́ láàyè òun ó yẹ ká lè họ́nà wọn èló lọ fún obìnrin tó wá ń ṣèrègùn mo ra léèsì fún nígbà tí wèrè òru dé ìyá rẹ̀ ò lè gbà á òun ló gba wèrè òru lẹ̀ lára rẹ̀ wèrè òru. فبما رحمة من الله لنت لهم. ájú sẹ́yìn torí àti máa lọ fà ń tún bọ̀ lọ́la àdúgbò wo ni ń bọ̀ náà ní sawmill ibi náà ti ṣe wá sí ni ní lọ́dọ̀ yín kọ́làmùkádé àbí yín wà ọlọ́ọ̀jì tètè dé bàbá àfáà ni wọ́n pè mí alájí àgbà ni wọ́n invite mi lọ́la torí ọ̀la ló yẹ kí n wà lẹ́kọ̀ọ́ ó yẹ kí n wà lẹ́kọ̀ọ́ lọ́la ṣùgbọ́n wọn àwọn àfáà wọn fẹ́ lò mí ó lẹ́yìn tẹ́ ń pè mí ní wáàsí tó bá ti kọlu nǹkan mẹ́ta ẹ̀ foríjì mí ni tó bá ti lè kọlu ilé alájí àgbà kò sọ̀rọ̀ tó bá kọlu programu ọlọ́fà kò sọ̀rọ̀ tí ìlú bá fẹ́ lò mí kò sọ̀rọ̀ primary assignment mi ọ̀fà ni tí n bá dá wọn lóhùn kò yẹ kí n ní internal problem tẹ́yìn bá fáìn káàkiri ìlú tí ò bá dá ń lu bàbá rẹ̀ àgbà kò ní kò rí lédè sí ní ọlọ́run já rí lédè sí. àmín. ẹnjìnìá kàmí tí mo ti ń sọ bàbá tó dùkú lẹ́yìn yìí tẹ́ mọ̀ nàìjíríà lẹ́ ń wò nàìjíríà nù ẹ̀bùn tẹ́ ẹ̀ máa gbà nínú àwẹ̀ ẹ̀yìn ẹ̀ lọ ọ́fíìsì wọn tí ẹ̀ máa gbà lórí rédíò mo fẹ́ kó kọ́ wọn ó jáde lọ́dún nìkan látọ́fà ẹnjìnìá kàmí ẹ̀ kọ́ wọn kalẹ̀ ntọ́lọ̀ nítorí wọn tó dá wọn sínú ẹ jẹ́ wíyẹ kú ká máa lọlé ẹ obìnrin nínú sẹ́ni pé inú yín dùn ní ìsìn mo gbìjà yín ó ní yẹ́sì ń tẹ́ kó sọ látàárọ̀ nù àmọ́ ibi tó fèyí sí mo ti balance báyà bí ọlọ́run ó jẹ́ asad barika. àmín. ẹ dá mi lóhùn dáadáa. àmín. kí wàá ní life after marriage bàbá ti jẹun á lọ sùn lọ́la what next after kini. after marriage. after marriage what next life after marriage ẹ̀yin ẹ kọjú síbi life after kini. after marriage. mo kéwèé mi ṣe ń bọ́ ni.
bó ni wọ́n ṣe tún a ṣe gbogbo tí n bá sọ fàǹgbá sì sọ ẹnìkan náà ló ń ṣe masters mo lọ́mọ mi tí ń gbowó oúnjẹ ìwọ rẹ lẹ́gbẹ́ ẹjọ́ ló máa ṣe ń bó sí ra rí masters yẹ o ti pé ẹ̀yin kọ́ mo wá pè mo ní Kamal olùkọ́ jẹ́ owó sáré wá mo ní ẹ̀yà wọ́n sì lé mi ògbé wo stand up come over here go back ṣé ń gbé mo wá ní ìsìn èmi lẹ́ sọ tó jù yín lọ sí lẹ́yìn fi rọ́ọ̀kù yòókù ni gbogbo pọ́díkà màyà mẹ́díọ́ká ìgbìnì kan irọ́ ni yòókù èèmó gidi àgbọ̀n tẹ̀ ń wí ni èwo ni nẹ́ẹ̀tìtì pọ́díkà màyà abrakadabra gbogbo nǹkan lọ́dọ̀ tẹ̀ ń wí kí wàá làwọn fèyí ṣe irọ́ ni gbogbo eléyìí o Nàìjíríà ló gbé ìbójú ọ̀sìn náà ń dààmú jù Nàìjíríà àrùngún gbogbo tí wọ́n fi yagbá fún wa ló ti rún èmi ò lọ bẹ lónìí bó o lọ wí jèrè. fabima rahmatin. alọfa life after marriage. ẹ tẹ̀lé mi ní ìsìnbó lẹ́sìn gbádùn ara yín olùkùtà fẹ́ sọ ẹni kí lè àkọ́kọ́ ẹ tẹ̀lé mi n ò tẹ̀lé mi nǹkan mẹ́ta lẹ́ fi gbádùn ara yín ìfẹ́ mẹ́ta lẹ́ ń lò tí má ti wí yìí kí n ṣàdúrà àkọ́kọ́ ń bẹ̀ ó ní hubbul qalbi. ẹ tẹ̀lé mi ẹ jẹ́ kí ìfẹ́ ó jòkó sí i lọ́kàn inú gangan ẹni a bá fẹ́ kí i lálébù life after marriage ẹ fẹ́ pẹ̀lú problem ẹ kò sẹ́ni tí ò ládánwò tọ́lọ̀ ń dámọ̀ ó dà wá tá a sọ̀rọ̀ káyìí nísìn àdánwò tẹni pé tá a bá dé lè sùn lẹ̀ bí òkú ẹ̀ náà jọ mi tá a mọ̀ wò dọ̀ọ̀ sẹ́jà bẹ́ẹ̀ jẹun àfi kẹ́ kí ìyàwó wa tí ẹ jí kẹ́ mọ́ gbádùn wa kí ẹ tó bùn mí lówó kó lọ bùn ìyàwó mi lówó because àná ẹ jẹ́ ká ròde já tí ilé bá gbóná ni ọpọlọ ti dàrú níta yìí katira ń ta bá kí yàrá là máa tú níta àsọyẹ kẹ́ fẹ́ ọkọ yín dénú ẹ tẹ̀lé mi ẹ̀yin náà fẹ́ ìyàwó yín dénú ẹ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì wa hubbul qawli al-qawli wà bẹ́ẹ̀ tọba fẹ́ràn ọkọ rẹ dáadáa máa sọ lẹ́nu bàìdíá bọlẹdẹ sẹtìkú nìbàdàn ọ̀ní sọkọ ẹwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọsẹ ẹ jẹun tí wọ́n tọ́jú yín dáadáa jí ó máa hàn lẹ́nu sẹ sáré kó máa hàn lẹ́nu àbí máa fẹnu pọ́n lẹ́ẹ̀kẹ́lá kó máa hàn ẹlẹ́ẹ̀kẹta oníkíni alhamali ó wá kú ti sẹ́ ṣiṣẹ́ ntọ́ ọ̀rọ̀ lẹ́mìí tọ́ sọjáde jésù ọwọ́ rẹ gbà pé o fẹ́ràn ọkọ rẹ tọkọ rẹ bá ní joko ńlẹ́ alábà ọkọ àgbà mo lọ wí jèrè. fabima rahmatin minallahi linta lahum. bó sì rìn lójú agbolẹ̀ ṣe rí àbí ẹ jẹ́ wọ́n á fi tó pamọ́ sílẹ̀ àhàn yín gbé máikrófóònù fún wọ́n àkàlà sùmọ̀dì وأخلص مده للنبي محمد وذريته èmi sì fẹ́ èmi ò faná sí ma. وذريته من النبي محمد. ohun tó pamọ́ sí lànà o sì ní ń dálẹ̀ kọjá ẹ̀yin obìnrin ní náà ẹ jẹ́ sí ọwọ́ yín hàn pé ẹ fẹ́ràn ọkọ yín jókòó kó sì jókòó nàró kó sì nàró máa dáná kó sì máa dá òun ni ó gbà pé nítorí àwọn wí lẹ́nu ọ̀sẹ̀ níṣẹ́ báyọ̀ bá ti lè kọ́ tọkọ rẹ wí kò fẹ́ràn rẹ lọ́kàn kí ni jẹ́ equal right ẹ tẹ̀lé mi ni obìnrin tó kọ lẹ́tà sí mi ọlọ́run ló kù tí ó fèsì níjọ́ kìámà ẹni kí ló kọ ọkọ rẹ bá travel dé ọkọ bá ló yá ló bá ní òsáyè ló yin ayin gbiri sílẹ̀kùn lẹ́yìn lọ́kọ́ nǹkan ló ní kan jákè jára àdúgbò gbọ́ ọkọ bá kú kílì ò tó mọ́ ó ní bọ̀dọ̀ lọ́wọ́ dájọ́ mo nígbà tó bá kú ni mo táwọn àríkè ni pé tọkùnrin bá pọ̀ obìnrin fún àbátí tó bá kọ̀ fún àlẹ́ hàlànà tó lẹ̀ ọlọ́run ó sẹ̀bi àti gbogbo tó lọ́n dá kódà kò ní jíire níjọ́ kejì tó bá kọ̀ tí ó sáré tó lágídí inú yóò rí ibinu ọlọ́run ní jẹ́ dààmú. Àmín. àmọ́ lọ lẹ́nu ọlọ́run jẹ́ lálùbáríkà. ọlọ́run jẹ́ lálùbáríkà. bàbá wọn dà.
baba Hajj Hussein oníkìní onímàmá àwọn ìsìjàmbá ńkọ́ owó ẹ má ti lọ o ẹ má ti lọ méjìlá yanjú méjìlá yanjú ó yá kó wà lùbáríkà wọn ẹ má bọ̀ ní àyè.